Ilero chete usiwomane itutaribo zikina okejera wa woreriubo wese wenuwe we wasafa. My major concern as the father of Urobo orators is to treasure the tradition of Urobo people. Therefore, the powerhouse where all the orators have power for their day-to-day activity. In this edition, I am to educate the generality of the Urobo people on their geographical location with detailed reference to the 22 kingdoms which are independent of one another. Urobo wena maso. Urobo wena maso lava kojari kokare. Ibara lubu kemulo dana raga na nyoborata. Irwolu urobo kemulo dana rebuga muyalu urobo. Umeko beke mulode ikwo magbere sakoja. Umeko beke mulode umeko gbewoswe Nigeria. Notore Urobo watoveyo. Urobo dagari ekuje gbive. Fokiruche siru vieriero. Ukene menaje we bulebe Urobo. Kugbe mama isuesu ikwori wo vie notare vie ko iswanye ikwori wo vie notare iwo kari kwori iswanye kilovie agbana bi fugaye okoge vo eso vie na e fairo iso sivie e vo roworere e vo roswe okoge vo kera okorode e vo je oparuku ejise vo tota. Obole yen afani podio dira iswe kiruje umogu uye raro jerope bovieruye oguri merime oyovie agbon yen ajuwe oyovierugele yere osivie agbaru yen uku oganame oyoviero gara oyen na ogigo oyovieri jere koka ekuje gbive Urobo ekeran. Akuje gbivalu Urobo koka keraye. Akuje gbivalu Urobo koka keraye. Akuje
ga gbadari wori yaboro ikoda gbona bere na e ka debe ka ndoro woro o shebe na kena me para dik doctor Akpojoto Moyibo accredited representative of Centennial University, America. The big brain behind my being a professor today. Thank you for serving humanity with your sound education. Any educated man who does not allow peace to reign is a clever devil. Engineer Obada, Iron Pillar in Agogo Club, always patronizing Coca-Cola, a champion of Robocalls. Dr. Alhaji Tokubo, the Alatika of Lagos, the chairman and managing director of Ten Commandments Travel. Ravi O Travia Ravi O Travia O Babora O Gabolobu Olomu Ogere Ugbo Pare Ezina Kibra Ekuje Pia Ulo Loka Koka Iraye Akire Wojirebo Eji Wojiri Kola Esibirion Arami Dubu Akani Ene Sarere Asalochi bia mogagara fuye Ode pupe ipe duro ojoni Ayo krakole ati pepane me ame elerupe 1998 Forever Mera fabe Coca-Cola ikoro betiyo When the Pope is talking from the papacy, he is infallible. Elavi utavia o. Elavi utavia. Utubu biame. Ubiabuke. Aloke kakukwenu. Etina kiyoni. Akuje kwibaru robo na koka koka. Aisalochi barista idigbe. The Atogba Tree of Robola. Chief barista Akpedeye. A man who believed in independent life. From youth. Chief barista Oganejakpo Woribe. Koko Gorurobo. Koko Gorurobo. Suloka Bekerana. Wamnata Wolurela. Koko Gorurobo. Koko Gorurobo. Suloka Bekerana. Wamnata Wolurela. History wants to record if you use your wealth and position to serve humanity. Double Chief Dr. Miliki Akpomedaye. Ọjà ìtọ́sàrẹ̀. Asara kebana, miliki roma be, uyareke bulode. Hey, oje. Kale tajale miliki obele berina. Kale tajale miliki obele berina. Obeli bare, imiga dejeje. Asara kebana. Yorùbá of Ìjẹ̀bú, Mabujodu, Ìtìrìpẹ̀, Àtọ̀, Ọ̀sẹ̀rin Bìlíkì Ẹ̀sà Kọ̀mẹ́dà ẹ̀, Òkòròbò Nìlágbàrọ̀, Ònìlá Ìrẹsì Kúkú, Àyẹ̀rá Kọ̀mẹ́dà ẹ̀, Òkòrò Mọ̀kò Rivers State, Bìlíkì Wíwọ́ Kẹ̀síàrò Bẹ̀rẹ̀, Àsọ̀kẹ́ Ìbànà, Ìdìbò.
independent petroleum marketer and transporter. Petroleum Marketer Association of Nigeria Warri Depot. The President General Bobori Community member PCRC Agbaro. The first independent marketer Agbaro Kingdom. First hotelier, first lima operator Agbaro Kingdom. Administrator Kano State. Wọ́n bẹ̀rù ti kó ọdún ẹ̀rùwẹ̀ wíwú ẹ̀ àdá ọkọ̀ àpọ̀lú rògbò. Ọ̀rọ̀ òjè ló pẹ́ rọ́ọ̀dì pẹ́ JP MNCS Abiyere Eku Itoye Lobori Agbaro Police Mr. Madazu DPO his personal friend. Justice Akuyoro Hotel de Mark. Hey, Chief Akboigbe Ojuwu Bebere Oni Jerusalem Uriobo just back from a pilgrimage with his wife. Vijiye S. Akuyoro, the principal Unity School Agbaro Ebizaya. Hey, Milikini Biye Yara Yejobia. Mrs. Mebi Abakire Bute Ikwili Bisilo Kubijoy. Ikwali Wiloke Kayoma, the depot superintendent. Emasi Tablorien, the petrol station manager. Akuko Idaga, deputy manager.
Wọ́kàtà kò wẹ̀nà. Mìíràn nínú. Ukokoko gabe. Omo tete na iferi. Ọ̀dàfẹ́. Ìmọ̀tò ọ̀yọ̀dọ̀. Orí òfin wọn ni wọ́n gbé mọ́tò. Ìrìnàmìká wọ́n gbọ́nà gbà. Gbogbo bàgì yéésì. Eduro kpokpokpo kọ́ ya dámìnà wẹ̀. Ọ̀dàdé kó awọ ẹ̀bẹ̀. Àdámìnà wẹ̀. Wọ́n ayíkó ìwúrò gba agbọ̀ náà lè fúró kpokpokpo. Mílíkì ló máa fẹ́ orí àmì kébù lóde. Mílíkì ló máa fẹ́ orí àmì kébù lóde. Oye. Ọgbọ́kọ̀. Mílíkì ló máa fẹ́ orí àmì kébù lóde. Mílíkì ló máa fẹ́ orí àmì kébù lóde. Oye. Hey. Agwọ ẹ̀fẹ̀ ayata kémeru ọ. Àti ẹ̀dá kọ́ yẹ pẹ́ kì í sọ́kọ. Ìdámọ̀ wọ́rọ̀ àrọ́mà wò pọ̀tẹ́lẹ̀ owó buge. Àná ìwé gbòòwì ògbònúwé. Hey. Ọkọ̀ fari ọjọ́ parọ́ tọ́. Kúrin àkókò ní pẹ́ òye. Ògùn àgbẹ̀ àwọ̀wọ̀ dáná bí lọ́sùn. Òkúta yọ kẹrí dùdú yọ. Wùsì àmẹ́dá kẹrẹ̀ náà. Bọ́nẹ́dẹ́ dìgbẹ́ kó ra ẹ̀ atọ́ àfọ̀rọ̀fọ̀. Mílíkì ló máa fẹ́ orí àmì kébù lóde. Mílíkì ló máa fẹ́ orí àmì kébù lóde. Coca-Cola. Hey. Ọgbọ́kọ̀. Ọmọ tẹ̀lé ó dòrò mi kọ́ ya wọ́ kókí bẹ̀. Dáhùn náà sàrí ìgòrò yẹ. Hey. Èjè wọ́n nù kọ́tà yẹ kìbùkùbọ̀nù. Oye dọ̀jì. Mílíkì ló máa fẹ́ orí àmì kébù lóde. Mílíkì ló máa fẹ́ orí àmì kébù lóde. Ọba lùrì rúdòbòdò. Àwìyẹ̀rẹ̀ láàyè bùkú kíkó ìṣì kárí wòlò náà. Hey. Ilé ìbùkún ibi súnẹ̀. Ìsàn súnwé. Ẹ̀fẹ̀ súnwé. Òmìnira jìgbè súnwé. Òrèwàrí bí sùn. Hey. Ọba lùrì rúdòbòdò. Rúdòbòdò. Ọba kúrẹ́ lọ́la ni yóò. Ègbè lókì o, ìdáfẹ́ lù.